Tẹ níbẹ̀ lẹ ti fẹ́ sọdún ọdún ìṣẹ̀ṣe yín ní on 20 ní August tó ń bọ̀ yìí. Ẹ wá gbọ́ ọ̀gá yín pátápátá ti sọ̀rọ̀ o. Ẹ wá gbọ́n tó sọ. Ẹ gbọ́n tí ọ̀gá oníṣẹ̀ṣe Ìlọrin ní Kwara tó represent gbogbo yín nílùú Kwara. Ẹ wá gbọ́n tó sọ. Ẹ gbọ́ nǹkan tí bàbá náà sọ. Wọ́n làwọn ń bọ̀ wá sí Kwara State láti wá gbìyànjú wá sí ọdún ìṣẹ̀ṣe yẹn láì bùn wá gbọ́. Ṣùgbọ́n bá bùn wá gbọ́ sọ fún yín pé tó bá àfẹ́. Tẹ bá bùn wá gbọ́ sọ fún yín pé àfẹ́. Torí pé ẹ̀sìn tá gbé lọ́wọ́ ẹ̀sìn àlàáfíà ni. Ìlú Ìlọrin pàápàá jùlọ Kwara State lápapọ̀ àlàáfíà ni. Tẹ bá ń pè kan ní state of harmony, tẹ bá tún rí pé àlàáfíà ni wọ́n ń ròyìn nípa rẹ̀. Kò wá ní jásí pé tó pé ẹ̀sìn tá gbé tó jẹ́sẹ̀ àlàáfíà yẹn káwá jásí pé àpàdà á máa wùwá ọ̀dàlúrú àbí tàbí jẹ́ kó mi àlàáfíà yẹn tó o. A gbọ́dọ̀ jáde. Ìtorí ìdí èyí ni gbogbo ìṣọ̀kan oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara State wọ́n sì ní ká dìde ká fohùn síta kí gbogbo àgbáyé gbọ́ pé gbogbo àwọn oníṣẹ̀ṣe Kwara State à lọ́wọ́ sí ìgbésẹ̀ bẹ́ẹ̀ o. Torí pé a ti ń gbìyànjú sí ìṣẹ̀ṣe di August 20 káàkiri àgbáláyé tí ò mú wàhálà lọ́wọ́ tá a kì í sì gbé káàkiri kálukú sí ní ìletò tiẹ̀ bẹ́ẹ̀ là ń ṣe nílọrin tí ò máa nu lọ́wọ́. Ó sì wá já sí pé àkókò yìí lẹ́sẹ̀sẹ̀ wá ronú èèyàn kan wá kó ayé wá lẹ́sẹ̀ ronú pé ń bọ̀ wá sí August 20 kan nílọrin faramọ́. Gbogbo àwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara State à lọ́wọ́ sí. Ọ̀rọ̀ tá à ń sọ yìí a tún dá bá sí o. Kí ti pé àbí bóyá nìkan ló bá a sọ̀rọ̀ àbí nìkan ló fún wa ló rárá o a dá Ifá sí. Wípé sí ìgbésẹ̀ tí láwọn fẹ́ gbé yìí sọ́tọ̀nà bẹ́ẹ̀ Ifá sì lóhun ọ̀gbà bẹ̀ wá. Ìgbà tá a da odù mímọ́ ọ̀hún àròdù méjì lójú ọpọ́n àrí ìka ẹlẹ́ja tá a mọ̀ sí ìka lọ́tún ọmọ ìrẹtẹ̀ ní ọwọ́ òsì. A kì lọ́nà bí làbọ́rọ̀ àbọ̀yẹ fáàní ìkálẹ̀ ẹlẹ́ja ìkálẹ̀ ẹlẹ́ja ìrẹtẹ̀ lè léwòó. Ajáwọn lápàdé tí sọmọ òwò rẹ̀ wọ́n ní kọ́ káàkiri mọ́lẹ̀ ọjà rẹ̀ bọ́nàkọ́ mọ́ ọ̀hún ṣe ń jẹ́ lápàdé ọmọ òwò rẹ̀ wá. Ifá ní àgbọ́pọ̀ lẹ́wà ṣùgbọ́n kò gbọ́pọ̀ bímọ kò sí oore níbẹ̀ for now láti gbìyànjú kó August. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pariwo pé ẹ máa gbé ìṣẹ̀ṣe yín lọ sí Kwara State àbí nílọrin tẹ níbẹ̀ lẹ ti fẹ́ lọ sọdún. Lóòótọ́ wọ́n ti gbà fún yín pé kẹ́ máa sọdún yín, wọ́n ti yọ̀ǹda fún yín, wọ́n ti ní kẹ́ máa sọdún káàkiri. Ṣùgbọ́n nǹkan tó ń yà mí lẹ́nu ni pé nínú ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀ ń pariwo yẹn gbogbo àwọn tó ń jáde tó ń pariwo àwọn gbọ́dọ̀ dé lọrin yẹn ni àwọn gbọ́dọ̀ lọ́jà ní Kwara ni ibẹ̀ làwọn ti fẹ́ lọ sọdún ni. Èmi ò rí ibi tí wọ́n ti ń sọdún tó jásí pé gbogbo ọdún kírísítẹ́nì oníkálukú máa ń sọdún níbi tó bá wù ni. Ọdún mùsùlùmí oníkálukú máa ń sọdún síbi tó bá wà ní. Àárí mùsùlùmí tí ó máa lọ sọdún ní ìlú kan tí ó kó nílùú kan láti lọ sọdún níbẹ̀. Àṣírí kírísítẹ́nì tí ó kó nílùú ẹ̀ tí ó lọ sọdún níbòmíì. Ó sì wá jẹ́ pé ẹ̀yin oníṣẹ̀ṣe wàhálà yín wá pọ̀ débi pé gbogbo ẹ̀yin tẹ́ wà níbì kan ẹ wá ní Kwara State àbí nílọrin lẹ ti fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ yín bí ìgbà tí ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ẹ fẹ́ fún ìlú ní peace òun ni tẹ́ ń sọ yìí. Pàápàá jùlọ tó ń ṣẹlẹ̀ yìí ni pé àwọn fẹ́ẹ̀kì oníṣẹ̀ṣe nínú yín ló ń dá gbogbo wàhálà yìí lẹ̀ ẹ̀yin lẹ́ ń dá ìjà tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ́ ń dá sílẹ̀ ẹ̀ ń wá wàhálà ni ìwọ ọmọkùnrin tí wọ́n ń pè ní Tani Ọlọ́run yẹn wàhálà àtiwọ àtàwọn yòókù ẹ̀ wàhálà tẹ́ fẹ́ dálẹ̀ nínú ẹ̀sìn ó pọ̀ púpọ̀ oníkálukú ló ní right láti defend ẹ̀sìn ẹ̀ oníkálukú dẹ́dẹ̀ ní right láti sin ẹ̀sìn tó bá wù anybody ò dín in lọ́wọ́ mistake tí ò yé yín tí àwọn ará Ìlọrin sọ ní Ìlọrin ò ní kẹ́ má sí ẹ̀sìn yín nínú ilé o Ìlọrin ò ní kẹ́ má ṣe nǹkan tó bá fẹ́ ṣe tó bá kọ́lé tó ní agboolé ń bẹ̀ Ìlọrin ò ní kó má ṣe nǹkan tó fẹ́ ṣe o mọ́ wá síta láti wá disturb pàápàá jùlọ ìṣẹ̀ṣe tẹ̀ ń pariwo tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí ìjọba tó fún yín ní time pé kẹ́ máa ṣe ìjọba gan kò tí ì ṣẹ̀dú gbogbo kíní náà dáadáa ǹjẹ́ ẹ̀yin gangan tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́gbẹ́ tẹ́ ń ṣẹgbẹ́ yín ẹ̀ pàápàá jùlọ ẹ̀yin ẹlẹ́gbẹ́ ògbóni ǹjẹ́ ẹ lè fọwọ́ sọ̀yà pé ńgbà tẹ́ bá ń sọdún yín nígbà tẹ́ bá tò tẹ́ bá bọ̀ tẹ́ ń pariwo pé àìwò ẹni bá wò ó kú pì ǹjẹ́ ẹ lè faramọ́ pé kí gbogbo èèyàn kí nǹkan báyẹn kó máa lọ kó jẹ́ sí pé gbogbo èèyàn máa rí kó máa sá lọ kò sọdún tí ẹ ṣe nígbà tẹ́ bá ń sọdún yẹn ọ̀pọ̀lọpọ̀ gbogbo èèyàn ló máa ń sá lọ fún yín ẹ lọ wo gbà tó bá ń jáde lóyìnbó ń bẹ̀ yẹn àbí gbà tó bá ń jáde lẹ́kọ̀ọ́ pẹ̀lú gbogbo oògùn náà máa dì mọ́ gbogbo ara tọ́lẹ̀ máa pariwo pé àìwò ẹni tó bá wò ó kú pì ó ṣe kíní kan kò sẹ́ni kankan tó fẹ́ súnmọ́ yín ṣé ẹ̀sìn nìyẹn ṣé ìṣẹ̀ṣe náà nìyẹn kó jẹ́ sí pé kẹ́ máa sọ pé àìwò ẹni tó bá wò ó kú pì ṣé bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ń ṣe ni ǹjẹ́ ẹ gbọ́ pé kí mùsùlùmí sọ pé àìwò ẹni bá wò ó kú pì mùsùlùmí tó bá kọrin tó dẹ̀ lu bẹ̀m̀bẹ̀ gbogbo oníkálukú ní rẹ́ẹ̀tì láti wọbẹ̀ láti jó àwọn kírísítẹ́nì náà táwọn náà bá ń kọrin
hallelujah wọn oníkálukú ní right láti join wọn láti ṣe tẹ́ fẹ́ ṣe àmọ́ ẹ̀yin tí yín gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe láyé yín gbogbo nǹkan tẹ́ gbé dání àti nǹkan tẹ́ tó wà lọ́wọ́ yín àti tí bẹ́ẹ̀ lọ́pọlọ yín oògùn lẹ́ ń tákà báwo lè ṣe fẹ́ fún oògùn tákà ẹ máa di oúnjẹ mọ́ra ẹ máa dì mọ́ di ẹ máa dì mọ́ orí ẹ máa dì mọ́ gbogbo ara bò èmi máa wọ́sọ oògùn tẹ́lẹ̀ kí lẹ fẹ́ fún oògùn ṣe ṣé ayé oògùn la wà yìí oògùn tẹ́ ti lò láyé john tó jẹ́ pé kò wúlò ẹ ṣe fílẹ̀ kẹ́ calm down kẹ́ come pẹ̀lú into peace kẹ́ jẹ́ kí religion yín wà kó jẹ́ pé nígbà tẹ́ bá ń ṣe akúkú mọ̀ pé culture lẹ́ ń ṣe cultural ni festival lẹ́ ń ṣe àgbà kò ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe tẹ́ ń ṣe festival and culture ni kò ṣe pé bóyá tó bá jẹ́ pé religion ni a máa sọ pé religion ni ẹ wá nítorí pé ẹ ń ṣe culture ẹ ń ṣe festival ẹ máa fi culture àti festival yín ẹ máa fi destroy gbogbo ìlú ẹ stop ẹ gbogbo ẹ̀yin ìwọ ta lọ́lọ́run àti ẹ̀yin yòókù tẹ́ ń pariwo pé dandan lẹ máa gbéṣẹ̀ sí lọ síbẹ̀ dandan lẹ máa ṣe kíni kan ẹ lọ jòkó síbẹ̀ ẹ lọ wábì kan jòkó sí ẹ má da ẹ̀sìn rú ẹ má jẹ́ kí ìlú dàrú ẹ má jẹ́ kí Nàìjíríà dàrú tí mùsùlùmí bá bá yín wí ẹ̀yin náà bá mùsùlùmí rí in the right way tí mùsùlùmí bá bá yín sọ́jà ẹ̀yin náà bá wọn jà in the right way àmọ́ tó bá ní báyìí ni ẹ bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ pé n tẹ fẹ́ ní kò sí pé ká wá fi títí ká máa lọ fi disturb ìlú kan wọ́n ti fún yín lọ́lùdé sí báyìí a gbọ́ pé wọ́n ti fún yín ní ọlùdé ní Abẹ́òkúta a gbọ́ pé wọ́n ti fún yín lọ́lùdé ní Ọ̀ṣun state náà ṣùgbọ́n ìlú yòókù ò tí ì fún yín pé ká máa ṣe ó lè likely kó kárí ṣùgbọ́n ẹ má gbàgbé pé ìṣẹ̀ṣe ọlùdé tẹ́ ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ kò sígbà tẹ́ ń sọdún yín àwọn èèyàn ó lè jáde especially ṣé inú ìṣẹ̀ṣe yín tẹ́ ń ṣe iṣẹ́ orò tẹ́ ń ṣe pé obìnrin ò gbọ́dọ̀ jáde ìjọ òní mùsùlùmí ń ṣe nǹkan tán ní ẹnìkan kò gbọ́dọ̀ jáde ìjọ òní kírísítẹ́nì ń ṣe nǹkan tán ní wọn gbọ́dọ̀ jáde orò tẹ́ ń ṣe ẹ máa lẹ́ fẹ́ ṣe orò anybody ò gbọ́dọ̀ jáde ẹni tó bá ń gbé Kòròdú especially àwọn tó ń gbé Kòròdú gbogbo àwọn tó ń gbé Kòròdú tó bá tásìkò gbà tán gbòòrò yẹn wọn ò gbọ́dọ̀ lọlé ẹni tó nílé kò gbọ́dọ̀ lọlé ẹni tó bá lọ ṣọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ Èkó yẹn náà ló máa sùn tó bá ti pẹ́ ẹjọ́ ṣe culture náà ni ṣe ẹ̀sìn náà nìyẹn ó yẹ kẹ́ ti pa gbogbo eléyìí tì ọ̀làjú ti dé ọ̀làjú ti wà ìwà tí gbogbo àwọn ayé jọ̀hún táwọn bàbá jọ̀hún tán ti ṣe tán fi pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe mọ̀ pé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé ẹ̀yin lẹ̀ ń rèèlì àwọn mùsùlùmí bá yín níbẹ̀ ni wọ́n wá bá yín ní àwọn kírísítẹ́nì náà wá bá yín nínú ẹ̀sìn yìí náà ni ṣùgbọ́n kí ló dé tó fi take over ẹ̀ lọ́wọ́ yín nígbà tó jásí pé nígbà tẹ́ bá ń fi ọmọ ọlọ́mọ tẹ́ fi sọ̀rọ̀ tẹ́ ń gbé lọ nígbà tẹ́ bá ní ẹ fẹ́ jẹ́ kí ìlú kan kó da ẹ ní ẹ̀jẹ̀ àjòjì lẹ fẹ́ lò tẹ́ máa mú odidi èèyàn tẹ́ máa lo ẹ̀jẹ̀ rẹ̀ nígbà tẹ́ bá ní pé òkè ẹ fẹ́ kí ìlú da ẹ̀jẹ̀ ìbejì lẹ nídìí ẹ máa mú ìbejì oníbejì ẹ máa lo ẹ̀jẹ̀ rẹ̀ nínú ìlú kan gbogbo nǹkan táwọn òyìnbó gbọ́ nìyẹn gbogbo nǹkan táwọn onímọ̀ gbọ́ nìyẹn wọ́n wá rí pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó lágbára ni ẹ̀sìn tí ò dá tó jásí pé ẹ̀jẹ̀ èèyàn náà máa ń gbà tí tòde yìí sọ̀rọ̀ orò tẹ́ ń ṣe dòní ìsinmi èrè wo là ń rí nínú orò tó bá jásí pé lóòótọ́ lorò ń ṣiṣẹ́ ni Nàìjíríà tó dàrú lónìí ó yẹ kẹ́ ti fòrò kílẹ̀ Nàìjíríà tí ò dá lónìí ó yẹ kẹ́ ti gẹ́ẹ̀nì níbẹ̀ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó bá jẹ́ pé lóòótọ́ orò yẹn lẹ́sẹ̀ àmọ́ orò tẹ́ ń ṣe yẹn fẹ́ẹ̀kì ni ọgbọ́n àti jẹ ni gbogbo ẹ̀ ọgbọ́n àti mu ni gbogbo tẹ́ ń ṣe yẹn gbogbo tẹ́ ń ṣe yẹn ọgbọ́n àti jẹ ni ẹ̀yin gangan fúnra yín tẹ́ ní ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni mo ń sọ pẹ̀lú yín wọ́n nà wọ́n tí gbogbo ìlú náà mọ̀ pé ọgbọ́n àti jẹ ni orò tẹ́ ń gbé ìṣẹ̀ṣe tẹ́ ń ṣe àti gbogbo tẹ́ ń ṣe ọgbọ́n àti jẹ ni ọgbọ́n màjíìkì ká mú ọ̀kan sí méjì ká yí pọ̀ mọ́ra wọn kó dowó kó di jíjẹ múmu ọ̀dọ̀ yín ló wà ẹ pa gbogbo eléyìí tì ẹ padà sí ọ̀làjú àwọn ọ̀làjú tí ẹ̀ ní láyé jọ̀hún ló dalẹ̀ ayé rí lónìí kẹlẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ túlù ṣe ẹ fẹ́ fọ̀lú mọ́ kẹ́ máa lo ẹ̀jẹ̀ èèyàn ìgbà tí ọ̀làjú dé tó di pé ẹ̀sìn kírísítẹ́nì àti mùsùlùmí dé ni wọ́n jẹ́ kó yé wọn pé tó ìmọ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀dá èèyàn ìmọ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ ọmọlúwàbí èèyàn kò dáa àfi kẹ́ filẹ̀ àwọn yòókù dẹ̀ ti rí ẹ̀sìn gidi tó tẹ́ wọn lọ́rùn ibẹ̀ náà ti wá kó sí inú ẹ̀sìn yẹn ṣe bí ẹ̀yin lẹ wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin lẹ ń rúlù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin lẹ ń sóògùn ogun yẹn lẹ ń ṣe ṣùgbọ́n ogun tẹ́ ń ṣe ó ní gbogbo àyàn lára ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló máa sá kúrò nílùú mọyì abuké tẹ́ ti lò ní pé ẹ fẹ́ kí ìlú da gbogbo àwọn abuké tẹ́ bá rí ẹni ẹ fẹ́ lo abuké èèyàn ẹ fẹ́ lo kéèyàn wọn ẹ fẹ́ fi sògùn ẹ fẹ́ fi jẹ́ kílé ayé kó da ẹ fẹ́ fi jẹ́ ẹ lọ wo ìtàn Ìbàdàn náà ẹ tiẹ̀ jókòó kẹ́ wọnú ìtàn Ìbàdàn dáadáa ẹ wo iye èèyàn tó ti lò níbàdàn ẹ lọ sínú ìlú bòmíì náà pàápàá jùlọ lọ́sùn yẹn ẹ lọ wo ibẹ̀ ẹ lọ wo ìtàn ẹ lọ kàtàn dáadáa ẹ wo èèyàn tó ti lò dáadáa
ẹ lọ wo ìtàn, ẹ wo iye èèyàn tó ti wéèsì dànù nítorí pé ẹ lè fẹ́ kí ìlú da. Ǹjẹ́ ó da ẹ̀dá tọ́lọ́run ṣẹ̀dá ẹ wá lè fẹ́ fi sọ̀rọ̀? Ẹ mọ iye èèyàn tó rò ti gbé lọ ni tó jásí pé kò rọmọ ẹ̀ mọ́. Gbogbo ẹ̀ náà là ń rí. Gbogbo culture àti festival tẹ́ ń ṣe yẹn ẹ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọn ò ní kẹ́ má sọdún yín o. Àmọ́ ọdún tẹ́ máa ṣe tó jásí pé nígbà tó bá sọdún yẹn ẹ máa pariwo pé wọ́n ìwò ẹni wò ó kú pì, níbo ló ti kú pì. Inú ọ̀rọ̀ yín tẹ́ ẹ máa sọ ẹni bí ewúrẹ́ lẹ́yìn bá sọnù kẹ́ ẹ wá, bí àgùntàn nu lẹ́yìn bá sọnù kódà kẹ́ ẹ wá, ṣùgbọ́n tí ọmọ lẹ́yìn bá ti sọnù ẹ má wá mọ́. Ẹ jọ̀ọ́ ẹ wá ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa, ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹn, a fẹ́ gbọ́ ìtumọ̀. Bí ewúrẹ́ lẹ́yìn bá sọnù ẹ gbọ́dọ̀ wá o, bí àgùntàn lẹ́yìn bá sọnù ẹ gbọ́dọ̀ wá o, ṣùgbọ́n tí ọmọ lẹ́yìn bá ti sọnù tọmọ inú tó bẹnu lẹ́yìn tí ewúrẹ́ lẹ́yìn bá sọnù ẹ wá, tí àgùntàn lẹ́yìn bá sọnù ẹ wá, ṣùgbọ́n tí èèyàn nu lẹ́yìn bá ti sọnù ẹ má wá mọ́. Ẹ sọ ìtumọ̀ yẹn fún mi, ẹ̀yin olóró, ẹ̀yin olóṣà, ẹ̀yin aláwo, ẹ̀yin olóṣùgbò, mo fẹ́ mọ̀ ìtumọ̀ yẹn. Ewúrẹ́ tó sọnù tẹ́ni ká wá, àgùntàn tó bá sọnù tẹ́ni ká wá, ọmọ tó bá sọnù tẹ́ni ká má wá yẹn, ẹ wá sọ ìtumọ̀ rẹ̀, mo fẹ́ mọ̀. Ẹ̀sìn náà lẹ́sìn yẹn, ó dìgbà.